Ìrọ̀rùn ló máa bá dé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù. Ọlọ́run máa bá mi pa yín lẹ́rìn ayọ̀ lórí ẹ̀bẹ̀ àdúrà yín. Gbogbo kòtò tí ọ̀tá bá gbẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ yìí, ọ̀tá máa jìn sínú ẹ̀ fúnra wọn ní lórúkọ Jésù. Ẹ ní ṣubú dẹrù ògónò ní àti gúúsù, láti àríwá, láti ìlà oòrùn, láti ìwọ̀ oòrùn, ẹ máa ráàánú gbà lórúkọ Jésù. Gbogbo èèyàn á fẹ́ láti ṣàánú fún yín, ẹ ní ṣìrìn, ẹ ní láṣìṣe lórúkọ Jésù. Lórí ara yín ẹ ní dààmú, ọ̀sẹ̀ ayọ̀ lọ́lọ́run máa ṣe ọ̀sẹ̀ fún gbogbo wa lórúkọ Jésù Kristi. Bíbélì sì sọ wípé nínú ìwé Jóòbù orí 5 ẹsẹ̀ 12, ó ló sì yí ìmọ̀ àwọn alárékérekè po, ọwọ́ wọn ò sì lè mú iṣẹ́ wọn wá sí ìmúṣẹ. Lórúkọ Jésù Kristi ní ọ̀sẹ̀ yìí Ọlọ́run máa yí ìmọ̀ àwọn alárékérekè po. Gbogbo ìkórajọpọ̀ ọ̀tá Ọlọ́run, gbogbo ìkórajọpọ̀ ẹ̀ka, gbogbo ohun tí ìkà ti sọ lòdì sí inú afẹ́fẹ́ sí ìṣerere yín ní ọ̀sẹ̀ yìí, ó máa ta padà lórúkọ Jésù. Kò ní dúró lórúkọ Jésù Kristi. Ààbò Ọlọ́run yóò dájú lórí ẹ̀yin àti ilé yín. Ààbò Ọlọ́run yóò dájú lórí àwọn àti ará àti ẹbí yín lórúkọ Jésù Kristi. Nínú ọ̀sẹ̀ tuntun yìí, ọwọ́ yín máa tó ohun rere, ọwọ́ yín máa tó ohun rere, ọwọ́ yín máa tó ohun rere, ohun rere máa tó yín lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Ohun rere máa tẹ̀yìn, ohun tuntun máa tẹ̀yìn lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Àlàáfíà ní fẹ́yìn àti ilé yín ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àwọn èèyàn Ọlọ́run á sì sọ pé àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run á bá mi pa yín lẹ́rìn ayọ̀ lórí ẹ̀bẹ̀ àdúrà yín. Ẹ ní dààmú o lórúkọ Jésù Kristi. Àlàáfíà ní fún yín.